Amen. Praise the Lord. The Lord is good. Ẹ jẹ́ àgbàdua agbé yín ga Ọlọ́run gbọ́ pẹ́ wa ẹ̀mí mọ́ gbà yín wá a lọ sínú ọ̀rọ̀ yín máa bá wa lọ iye wa kó ṣí kájọra àánú gbà Jésù Olúwa wa àmín. Mo sọ fún wa nínú apá kìíní àti apá kejì wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń pariwo àánú kiri, ọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ dájú àánú lẹ̀, prógámù àánú, orí òkè àánú, àgọ́ àánú, many prógámù àánú, omi àánú, akáṣífò òróró àánú, ànáìtì àánú, tùràrí àánú, lọ́fíńdà àánú, páúdà àánú, ọṣẹ àánú, síngílẹ̀tì àánú gan wà, agbádá àánú, fìlà àánú, bàtà àánú, gbogbo ẹ̀ṣá, tìró àánú, oúnjẹ àánú gan wà, àtomi àánú. Síbẹ̀ báwọn èèyàn ṣe ń rọ́ọ̀lù gbogbo kìíní ètò wọn ò máa rá àánú gbà ó, torí wọn ò mà ṣírí tá à ń pè ní àánú, wọn ò mà ṣírí ẹ̀. Àwa náà ti bá wọn kó sí gbogbo ẹ̀rí tó jẹ́ pé síbẹ̀ náà ọ̀ǹtì tí ẹni tá à ń pè ní àánú gangan gbé mi jókòó gẹ́gẹ́ bí Násírì láti inú oníwá, gẹ́gẹ́ bí wòlíì rẹ̀ tá a yàn fún ìkẹyìn pé gbọ́ ọmọ mi nǹkan wà tí mo fẹ́ tú fún ọ nípa àánú. Àṣírí àánú apá kẹta ni mo fẹ́ bá ọ sọ yìí, the secret of mercy part 3. Lábẹ́ láti máa wo ohun tí mo pè ní èèwọ̀ àánú. Gbogbo nǹkan ló ní èèwọ̀. Ádámù tá a dá gan pẹ̀lú bó ṣe jẹ́ pé ó ní ọgbọ́n Ọlọ́run tó sọ gbogbo ẹran pé ló kàn ó léèwọ̀, ewu ẹ̀ ní pé kò gbọdọ̀ jẹ èso yìí. Tá a bá ra tẹlifíṣàn tuntun ẹ̀rí kan wọ́n fún wa ní ìwé pélébé kan tó máa wà nínú páálí yẹn tó jẹ́ manual yẹn, wọ́n á ti sọ fún ewu ẹ̀rí o, wọ́n máa kẹ̀wé ẹ̀ síbẹ̀. Tó bá ti ṣe báyìí ó bọ́ọ̀nù dànù nìyẹn, tó bá ti rí sáì báyìí ó ti ń fún léèwọ̀ jẹ nìyẹn. Gbogbo nǹkan láyé ló ní èèwọ̀. Bẹ́ẹ̀ni gbogbo nǹkan láyé ló ní èèwọ̀, gbogbo nǹkan láyé ló ní èèwọ̀. So èèwọ̀ àánú apá kẹta, lábẹ́ láti máa wo èèwọ̀ àánú, àṣírí àánú apá kẹta, lábẹ́ láti máa wo ohun tó mo pè ní èèwọ̀ àánú. Ká bá lọ sínú Proverbs chapter 11, Proverbs chapter 11 verse, Proverbs chapter 11, mo fẹ́ kó tẹ́lẹ̀ dáadáa torí ọ̀pọ̀lọpọ̀ ló ti jẹ èèwọ̀ àánú, ọ̀pọ̀lọpọ̀ ló ti kọlu ló ń tẹ èèwọ̀ àánú mọ́lẹ̀, ló ń tẹ èèwọ̀ mọ́lẹ̀ tó lè ń pariwo àánú, Olúwa àánú ni mo fẹ́ tán ọ̀dẹ̀ rí gbà. Proverbs 11 verse 17. Nígbà tí èèyàn búburú bá kú, ìrètí á dasán. Proverbs 11:17. Aláàánú ènìyàn ṣe rere fún ara rẹ̀, ṣùgbọ́n ìkà ènìyàn yọ ẹran ara rẹ̀ ní ẹnu. Aláàánú ènìyàn ṣe rere fún ara rẹ̀. Tó bá ń ṣàánú, ara ẹ̀ ló ń ṣe fún. Ní tí bẹ̀yẹn sọ nìyẹn. Ṣùgbọ́n mo fẹ́ sọ̀rọ̀ nípa èèwọ̀ àánú. Kí ni èèwọ̀ àánú àkọ́kọ́? Proverbs 16:19. Proverbs 16:19. Èèwọ̀ àánú àkọ́kọ́, Proverbs 16 verse 19. Ó sàn láti ṣe onírẹ̀lẹ̀ ọkàn pẹ̀lú àwọn tálákà jù àti bá àwọn agbéraga pín ìkógun. Ó ní mo pè ní ìgbéraga. Ṣé àwọn òkú Jésù Olúwa náà sọ, ẹ bá ti fẹ́ ṣe oore, ẹ má ṣe oore àṣehàn, ẹ má ṣe oore táwọn èèyàn máa rí yín, tó máa fún fèrè ẹ̀. Ohun tó bá fẹ́ tọwọ́ ọ̀tún ẹ bá ṣe, má jẹ́ kọ́wọ́ òsì ẹ mọ̀. Ẹ túmọ̀ sí pé má ṣàṣehàn, má ṣe gbéraga. So tó bá ti fi gbéraga ṣoore, gbogbo àwọn tó yẹ pé tó bá ti ṣoore báyìí wọ́n á lọ publicize ẹ̀, wọ́n á ṣe I help this, àṣẹ kìíní kan. Ẹlòmíì tó bá ṣe nǹkan sí ṣọ́ọ̀ṣì tí pásítọ̀ bá announce ẹ̀ kò ní ṣe mí mọ̀. Tó bá ti ń retí pé gbogbo tó bá ti ṣe kọ́ṣà máa announce ẹ̀, ó ti jẹ èèwọ̀ àánú nìyẹn. O ò lè ráàánú yẹn bẹ̀rẹ̀ láàánú yẹn máa rà sí. Ìkejì, fífi ìkanra ṣe. Tó bá ti ń fi ìkanra ṣe àánú tó ń ṣe, ẹ ṣáà wá gbà, ẹ ṣáà send àkáǹtì yín, ẹ wo ẹ ṣáà lọ mú, wọ́n máa yọ̀yàn lẹ́nu nìyẹn, ó ti jẹ èèwọ̀ àánú. Má fi ìkanra ṣe. Tó bá ti ń fi ìkanra ṣe àánú, èèwọ̀ àánú nìyẹn. Ní tá à ń pè láàánú ó máa wá láti inú ọkàn ni, ó máa wá pẹ̀lú compassion, pẹ̀lú love. Ìgbà mi ó lè mú emotion dání, kì í ṣe pé pẹ̀lú ìkanra. So tó bá ti fi ìkanra ṣe, èèwọ̀ àánú ni. Wàá ṣí fẹ́ni yẹn o, bọ̀ tó ò ní lè sí ẹ̀ padà mọ́. Ó ṣe ṣe kó yẹ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ní yẹn gan spirit ẹ̀gbọ́n ò ní flow pẹ̀lú ẹ̀ máa ní ó kanra mọ́ ló ṣe náà but ẹ wo mi tún gbàdúrà kí n lọ ọ̀dọ̀ ẹ̀ mọ́. Èèwọ̀ àánú. Bó ẹ ṣáà jẹ́ kó ẹ ṣáà wọlé ikú bus stop yìí,
kò fẹ́ ṣàánú yín ni orí ṣòro ṣe àkúrìá gbogbo ẹ̀ náà là ń ṣe kíní kan ó ti di èèwọ̀. Ìkẹta, ṣíṣe pẹ̀lú àṣehàn. Matthew 6. Ṣíṣe pẹ̀lú àṣehàn. Matthew chapter 6. Tá bá wo from verse 1 to 4. Kíyèsí ara rẹ, má ṣe ìtọrẹ àánú ènìyàn. Kíyèsí ara, kí ẹ má ṣe ìtọrẹ àánú yín níwájú ènìyàn, kí a bá lè rí yín. Bí ó bá rí bẹ́ẹ̀, ẹ̀yin kò ní èrè lọ́dọ̀ bàbá yín tí ń bẹ ní ọ̀run. Nítorí náà, nígbà tí ìwọ bá ń ṣe ìtọrẹ àánú rẹ, má ṣe fún fèrè níwájú rẹ̀ bí àwọn àgàbàgebè tí ń ṣe ní sínágọ́gù àti ní ìta, kí wọn kí ó lè gba ìyìn ènìyàn. Lóòótọ́ ni mo wí fún yín, wọ́n ti gba èrè wọn ná. Ṣùgbọ́n nígbà tí ìwọ bá ń ṣe ìtọrẹ àánú rẹ, má ṣe jẹ́ kí ọwọ́ òsì rẹ kí ó mọ ohun tí ọwọ́ ọ̀tún rẹ ń ṣe, kí ìtọrẹ àánú rẹ kí ó lè wà ní ìkọ̀kọ̀. Bàbá rẹ tí ó ríran ní ìkọ̀kọ̀, òun tìkára yìí ó sì san fún ọ ní gbangba. Ṣé o ti rí bẹ́ẹ̀ yẹn? Tó bá ti ṣe pẹ̀lú àṣehàn, ó ti di èèwọ̀ àánú. Jésù Olúwa tó jẹ́ àánú gangan, Jésù là ń pè láàánú. Ó láwọn áńgẹ́lì rẹ̀ tó ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹ̀. Sọ̀rọ̀ lóye yín. Jésù gangan ni olórí, torí inú rẹ̀ ni ohun gbogbo ti gbé wá. Nípasẹ̀ rẹ̀ la dá ohun gbogbo, lẹ́yìn rẹ̀ kò sí nǹkan tá a dá mọ́. So ohun gbogbo tó jẹ́ àánú, àánú ló fi fàyà rẹ̀ lẹ̀ lórí ìdí àgbélébùú. Ó láwọn áńgẹ́lì àánú tó ń ṣiṣẹ́ fún un. So òun ló ń sọ fún wa pé àwọn èèwọ̀ kan wà tó bá ti fi àṣehàn ṣe. Ẹ yà mí picture. Ó yá, a kó yẹn jáde, ó yá, ẹ yà. Wọ́n lè sọ pé ó ti di èèwọ̀ àánú. Kò ṣiṣẹ́ mọ́, kò sí èrè mọ́. Bí lè sọ pé ó ti gba èrè pé àwọn èèyàn ti rí ẹ̀yẹn, ó ti gbà náà. Ṣùgbọ́n tó bá fẹ́ rí èrè yẹn gbà ó, ìkọ̀kọ̀ ni o. Má sọ fún mi pé mi ò ṣe, ṣáà má wọrí. Bàbá rẹ tó ríran ní ìkọ̀kọ̀, a wá sọ fún ẹ ní gbangba. A sọ fún ọ níbi tó ti lérò. Ìkẹrin, lílo agbára kálọ kábọ̀. Lílo agbára kálọ kábọ̀. Mo mọ̀ máa ṣí Bíbélì fún ọ kó má máa wẹ̀ pé bóyá ẹ wo bá sọ gbogbo ń tẹ̀sán kíní kan kọ̀kọ̀. Ṣẹ́ẹ̀kì ọ̀rọ̀ Ọlọ́run kó lè mọ ibi tó ti rà àánú gbà. Proverbs chapter 3. Jẹ́ ká wo verse 27 to 28. 27 to 28. Má ṣe fọwọ́ ire sẹ́yìn kúrò lọ́dọ̀ ènìyàn tí ń ṣe tirẹ̀, bí ó bá wà ní agbára ọwọ́ rẹ láti ṣe. Má ṣe wí fún ẹnì kejì rẹ pé lọ, kí o sì tún padà wá. Bí ó bá sì ti di ọ̀la, èmi ó fi fún ọ nígbà tí ìwọ ní ní ọwọ́ rẹ. Ṣé o ti rí bẹ́ẹ̀ yẹn? Pé má lo agbára kálọ kábọ̀ tó bá mọ̀ pé o ní fún. Ohun tó bá fẹ́ fún yàn ló fẹ́ fún yàn. Bó kó 20,000 jáde, tó bá jẹ́ 2,000 ló fẹ́ fún yàn fún, má sọ pé ìfẹ́ kó mọ̀ ní òfin kó lọ kó bọ̀ ní. Kò ní ìdí, kò lè gbà lọ́wọ́ ẹ̀, kò lè ṣépè fún ọ, kò sí kékeré oore. Tó bá ti lo agbára kálọ kábọ̀ ni, lọ kó padà. Ìfẹ́ kó mọ̀ pé mo lówó lọ́wọ́ ni. Ó ti di èèwọ̀ àánú. Ń tá àmọ̀ lè ṣu fi ń jẹ wá níyà. Ó ti di èèwọ̀ àánú. Ó ti di èèwọ̀ àánú. Ìkarùn-ún nípa èèwọ̀ àánú, òun ni lílòṣòtì oore. Matthew 19. Lílòṣòtì oore. Ẹlòmíì aṣọ oore tán, a lọ máa sọ, ó ga o. Ẹ ti ẹ̀ kí wa. Ẹ ti ẹ̀ sọ pé a ṣe. Ṣé ó rà láti yẹn ni? Ó ti ń lòṣòtì oore nìyẹn. Ó ti di èèwọ̀ nìyẹn. Èèwọ̀. Matthew 19. Kí ló wí? Jáde gbé ọ̀rọ̀ Ọlọ́run yẹ̀ wò. Matthew 19 verse 16. Kí ló wí? Kíyèsí, ẹnìkan tọ̀ ọ́ wá, ó sì wí fún un pé, olùkọ́ rere, ohun rere kí ni èmi ó ṣe tí èmi ó fi ní ìyè àìnípẹ̀kun? Ó sì wí fún un pé, èéṣe tí ìwọ fi pè mí ní ẹni rere? Ẹni rere kan kò sí bí kò ṣe ẹnìkan, èyí ni Ọlọ́run. Ṣùgbọ́n bí ìwọ bá fẹ́ wọ ibi ìyè, pa òfin mọ́. Ó sì bi léèrè pé èwo. Jésù sì wí fún un, ó fi wí pé ìwọ kò gbọdọ̀ pa ènìyàn, ìwọ kò gbọdọ̀ ṣe panṣágà, ìwọ kò gbọdọ̀ jalè, ìwọ kò gbọdọ̀ jẹ́rìí èké. Bọ̀ fún bàbá òun ìyá rẹ àti bí ìwọ fẹ́ aládùúgbò rẹ bí ara rẹ. Ọ̀dọ́mọkùnrin náà sì wí fún un pé, gbogbo nǹkan wọ̀nyí ni mo ti pa mọ́ láti ìgbà èwe mi wá. Kí ni ó kù mí kù? Jésù sì wí fún un pé, bí ìwọ bá fẹ́ pé lọ ta ohun gbogbo tí o ní kí o sì tọrẹ fún àwọn tálákà, ìwọ sì ní ìṣúra ní ọ̀run. Sì wá kí o sì máa tọ̀ mí lẹ́yìn. Kí o sì máa tọ̀ mí lẹ́yìn. Níbi tí a kà yìí, ó ní mo tẹ̀síwájú, ṣùgbọ́n nígbà tí ọ̀dọ́mọkùnrin náà gbọ́ ọ̀rọ̀ náà, ó jáde lọ ní ìbìnújẹ́ nítorí tí ó ní ọrọ̀ púpọ̀. Ó jáde lọ ní ìbìnújẹ́ nítorí tí ó rí. Mọ ohun tó ṣẹlẹ̀ sí ọmọkùnrin yẹn. Gbogbo oore tó ń ṣe, oore lóṣòó ni.
Jésù sọ pé lọ wá àwọn tálákà kó o fún wọn, kó o gbàgbé kó o ṣoore, kó o má lóṣòtì, kó o wá máa tọ̀ mí lẹ́yìn òpè irọ́ mi ò lè ṣe o, mi ò lè ṣe rárá ni mi ò lè ṣe. So ó máa ń lóṣòtì orí tó bá ṣe. Jésù sọ pé ṣe báyìí gbogbo ẹni ọmọ mi dáadáa, ọmọ mo wà philanthropist ni mí, mo máa ń Jésù ní lọ ta gbogbo ohun tó ní kó fún àwọn tálákà. Àwọn tálákà tí Jésù ní nípa àwọn tí ò lè dá padà fún ẹ mọ́. Oore tóun máa ń ṣe, oore àwọn tó lè san padà fún mi. Oore bá yẹ́yìn kí n bẹ yẹ́yìn. Oore mo wá síbi marriage ọmọ, ìwọ náà gbọ́dọ̀ wá síbi marriage ọmọ tèmi náà. Mo wá síbi ìṣílẹ̀, o gbọ́dọ̀ wá, o dẹ̀ gbọ́dọ̀ fún mi gift. Tó bá ti fún mi gift, ìjọ́ mi tó bá fẹ́ ṣe tiẹ̀ mi ni mo bẹ́ẹ̀ ra aṣọ gbọ́dọ̀ bàlá. Jésù sọ pé ò ní ṣe yẹn o. Àwọn tí ò lè san padà fún ẹ ló máa lọ ṣe fún. Jésù sọ pé kó tó ṣe láyé, pé tí o fẹ́ ní ìṣúra lọ́run, iṣẹ́ pé ò ní dọ̀run o, ṣùgbọ́n tí o fẹ́ dé síbi tó wà òkè jù inú ayé rẹ̀. Ẹjọ́ ọmọkùnrin tí Jésù ní kó fi kíní yẹn lẹ̀ tí ò fi lẹ̀ yẹn, ó ń dà lẹ́nu. Ṣé kò padà fi lẹ̀? Ó ti kú. Mo ní plane, mo ní jeep, mo ní rosary, mo ní kíní kan, mo ní Lamborghini, gbogbo ẹ̀. Ikú náà ló pin gbogbo ẹ̀. Ó ti kú, wọn bá fi jeep kọ́ fi plane sí ẹ́, ó máa rà. Èdè ló máa jẹ́. Tó gbogbo ta fẹ́ kúlé lórí inú ilẹ̀ ló ti jáde. Ìwọ gan inú ilẹ̀ ni ẹ́. Ẹ̀mí Ọlọ́run nìkan ló sọ wá dáàyè. Ilé náà lílo òun ni mo pè ní sísèrègùn. Luke 18, sísèrègùn. Luke 18, èèwọ̀ àánú, sísèrègùn. Tó bá ti ń sèrègùn, kíní kan, èmi mo jẹ́ kó lọ school, èmi mo jẹ́ kó aṣọ yẹn wọ̀, èmi mo jẹ́ kó ṣe báyìí, ó ti jèèwọ̀ àánú nìyẹn. Luke 18 verse 9. Ó sì pa òwe yìí fún àwọn kan tí wọ́n ń gbẹ́kẹ̀lé ara wọn pé àwọn olódodo, àwọn ni olódodo, tí wọ́n sì ń gan àwọn ẹlòmíràn. Pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowó òde. Èyí Farisí dìde, ó sì gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí èmi kò rí bí àwọn ará ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, aláìṣòótọ́ panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí agbowó òde yìí. Èmi ń gbààwẹ̀ ní ẹ̀ẹ̀méjì ní ọ̀sẹ̀. Mo ń san ìdámẹ́wàá ohun gbogbo tí mo ní. Ṣùgbọ́n agbowó òde dúró ní òkèèrè rẹ̀, kò tilẹ̀ jẹ́ gbé ojú rẹ̀ sókè ọ̀run, ṣùgbọ́n ó lu ara rẹ̀ ní òkun àyà. Ó sì wí pé Ọlọ́run, ṣàánú fún mi, èmi ẹlẹ́ṣẹ̀. Mo wí fún yín, ọkùnrin sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju ẹnìkejì lọ. Nítorí ẹnikẹ́ni tó bá gbé ara rẹ̀ ga, òun ni a ó rẹ̀ sílẹ̀. Ẹni tó bá sì rẹ̀ ara rẹ̀ sílẹ̀, òun náà ni a ó gbé ga. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Sísèrègùn, ó ń sèrègùn, mò ń san ìdámẹ́wàá. Ǹjẹ́ lómi máa fi ń gbà Ọlọ́run mo dẹ̀ ń san ìdámẹ́wàá church, èmi mo bá wọn kọ́ church, èmi ni mo ṣe lé tí gbogbo nǹkan bá bàjẹ́. Ó lè rá àánú gbà, mo ti jèèwọ̀ àánú. Ó nílò kó announce, Ọlọ́run rí gbogbo ẹ̀. Níbo kí pásọ̀ máa announce ẹ̀, Ọlọ́run rí. So sísèrègùn èèwọ̀ àánú ni. Ǹjẹ́ kéèyàn rá àánú gbà. Ìkeje, àìtètè ṣe lásìkò. Àìtètè ṣe lásìkò. Ohun tó yẹ kó o ṣe tètè ṣe. O fẹ́ ra símẹ́ǹtì fún ṣọ́ọ̀ṣì rà, o fẹ́ ra búlọ́ọ̀kù rà, o fẹ́ ran ọmọ yẹn lọ́wọ́ rẹ̀, o fẹ́ ran lọ sùn rán, o fẹ́ ṣe tètè ṣe. There is time for everything. Gẹ́gẹ́ bí ìwé Ecclesiastes chapter 3 verse 1. Ó ní gbogbo làkókò wà fún àti ìgbà lábẹ́ ọ̀run. Ènìyàn tó ní kó fún un ní 100 naira tó sọ pé mi ò ní. Ó ti wá rí ń bò mí, ẹlòmíì ti wá fún ní 500. Ó ṣe wá kó ṣe ó yá wá, ó ṣògbó bèrè 100 naira lẹ́ẹ̀kan. Torí pé tó bá fún, even tó bá gbà kò ní yì mọ́. Tó bá gbà kò ṣe kí ni o, kò ní yì mọ́. Ó kàn gbà ní ẹlòmíì àti ẹ̀ sọ pé má wọrí, mo ti rí. Ìyẹn túmọ̀ sí pé àìtètè ṣe oore tó yẹ kó ṣe, àìtètè ṣe àánú tó yẹ kó ṣe, èèwọ̀ àánú ni, ó ti jèèwọ̀ àánú. Èmi náà ni mo pè ní ìháwọ́ ju bó ti yẹ lọ. Proverbs 11 verse 24. Ó ní ẹnìkan fún ká ó sì ń pọ̀ sí, ṣùgbọ́n ẹnìkan ń háwọ́ ju bó ti yẹ lọ. Ìyẹn túmọ̀ sí pé ó ní ṣùgbọ́n ó fún un mọ́wọ́ ju bó ti yẹ lọ. Ó ní kìkì sí àìní ni. Èèwọ̀ àánú òun ni kéèyàn máa háwọ́ ju bó ti yẹ lọ. Wọ́n ti gbà láàárọ̀, wọ́n tún ní eléyìí náà tún dé, ó tún ní ẹ̀tún nà sókè, eléyìí náà tún dé, ó tún ní àdáda mẹ́wàá, àdá owó ọpẹ́, àdá owó mo lọ láyọ̀ mo bọ̀ láyọ̀, àdá owó ọlọ́pẹ́ gbọpẹ́, oníyè gbá ìkíní kan. Tó gbó wà láyé lọ́ọ́ fi ń rí gbà lọ́wọ́ ẹ̀. Tó bá ti kú ńkọ́, máa dúpẹ́ pé wọ́n rí gbà lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni, máa dúpẹ́. So ọ̀nà àbáyọ fún ọ̀rọ̀ yìí ká tó máa lọ, ọ̀nà àbáyọ Proverbs 21 verse 9. Proverbs 21 verse 9. Mo gbọ́dọ̀ fún ọ ní ọ̀nà àbáyọ fún Proverbs mi láì kékeré máa ń bá àyàn pàdé kó má ní ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni Proverbs 29 verse 9.
ó ní ọlọ́gbọ́n ènìyàn tí ń bá Proverbs 21 verse 9. Proverbs 21 verse 9 kí ló wí? Ó ní ó sàn láti jókòó ní igun òkè àjà jù pẹ̀lú obìnrin oníjà lọ nínú ilé ju. Verse 9, Proverbs 29. Ẹ jẹ́ ká lọ sí Proverbs chapter 19 verse 17. 19:17. Ẹni tí ó ṣàánú fún tálákà Olúwa ni ó ń wín, àti ìṣeun rẹ̀ yóò san padà fún. Ẹni tí ó ṣàánú fún tálákà Olúwa ni ó ń wín o, àti ìṣeun rẹ̀ yóò ṣe kí ni o, yóò ṣàánú fún. So ìyẹn túmọ̀ sí pé máa ṣàánú, máa ran tálákà lọ́wọ́, ran aláìní lọ́wọ́, ran àwọn ọmọ aláìní bàbá lọ́wọ́, dá síṣẹ́ Olúwa. Bẹ́ẹ̀ ni, ran àwọn tí tó kù káàtó, àwọn arúgbó, ràn wọ́n lọ́wọ́. Ohun rere ni. Matthew 10:42. Ẹnikẹ́ni tí ó bá fi kìkì ago omi tuntun fún ọ̀kan nínú àwọn onírẹ̀lẹ̀ wọ̀nyí mu nítorí orúkọ ọmọ ẹ̀yìn, lóòótọ́ ni mo wí fún yín, kì yóò pàdánù èrè rẹ̀. Sórí rẹ̀, òṣìṣẹ́ Olúwa tó dá sí tó máa pàdánù ẹ̀. Ó lè dàbí pé wọ́n gbá ẹ, ó lè dàbí pé wọn ò yìn ẹ́, ó lè dàbí pé wọn ò tiẹ̀ wá wọ́ọ̀dù ẹ mọ́ nígbà tí nǹkan wá pọ̀ lọ́wọ́ ẹ̀. Fọkàn ẹ balẹ̀, o ò lè pàdánù ẹ̀ lọ́dọ̀ ẹ̀ ayérayé. Kì í ṣe nínú ọ̀run ló ti máa gbèrè láti inú ayé lọ. Bí lè sọ pé láti inú ayé la ó ti ní ayọ̀ ìbílẹ̀ ọ̀run. Mo gbàdúrà fún ẹ, gbogbo ibi tó ti ṣoore fún, àánú kó dìde fún ọ níbẹ̀. Oore rẹ ò ní gbé, oore rẹ ò ní tí, oore rẹ ò ní rà, oore rẹ ò ní dìbàjẹ́. Ó ti rí bẹ́ẹ̀, aṣẹ́gun Jésù Olúwa wa. Àmín. Apá kẹta la gbọ́ yìí, apá kẹrin ṣe ń bọ̀ lọ́nà. Àṣírí nípa àánú. You are blessed in Jesus' name. Amen.